Kí ló ní kí n tọ́sẹ̀ gbòkè jù? Àwọn tó wá ṣe tán ni ẹ̀ka ọwọ́ méjèèjì síwájú. Ẹ̀ka ọwọ́ yẹn méjèèjì síwájú. Ṣé lẹ́yìn tẹ́ ẹ̀ tẹ orí ilẹ̀ rí ẹ̀yin ni kẹ́ ẹ máa gbàdúrà. Ẹ̀yin ni kẹ́ ẹ máa pariwo níbi tẹ́ ẹ wà. Ọlọ́run ire tèmi. Mo náwó sí pẹpẹ, mo kọjú sí pẹpẹ. Ọlọ́run mi ẹ̀ tọ́ mi dá. Mo náwó sí pẹpẹ. Mo náwó sí pẹpẹ. Ìwọ náà sọ̀rọ̀ bó ṣe wà. Mo kọjú sí pẹpẹ. Ọlọ́run mi ẹ̀ tọ́ mi dá. Mo náwó sí pẹpẹ. Ẹ̀yin tẹ́ ẹ mọ̀ pé àṣà májèmú yẹn wọlé bí ọwọ́ orí méjèèjì sókè. Wọ́n á máa pariwo Ọlọ́run Adémọ́lá Àmúṣọ́. Torí tó o bá ladílẹ̀ nísìnyí òun tó wá ṣe láti bí ìmọ̀lẹ́ wá ti ṣe ìgbéyìí fún ayé mi. Ọlọ́run Gabriel yóò ṣe ìgbéyìí fún ayé mi. Ẹ̀yin méjìlá ó yà. It's like 8 months ago tí mo gbé prayer ìdí bíbá ìpéyà ní ìdẹ torí òun ló kó church but glory be to God àná ni wọ́n ti mọ́lì ọlọ́dẹ ẹ̀yin ọmọ Ọlọ́run ẹ ó rí àánú gbà support still needed láti san balance wọn then láti cover man yẹn wá sí ìgbà ó yá sí ìgbà ìgbà express yẹn òṣìṣẹ́ ni wọ́n ti ṣe thank you so much ẹ ó rí àgbà thank you so much. Olúwa wa. Àmín. Àmín. Ní orúkọ Jésù. Mo ṣe bẹ́ẹ̀ pàtó fún Jésù.
àwọn tí wọ́n mú àánú délé dà, àwọn tí àánú ń dúró dè wọ́n dà. Tẹ́ ẹ bá wà ń bí ẹ fò sókè pariwo aleluya lẹ́ẹ̀mẹ́ta. Aleluya, aleluya, aleluya. Ẹ sì ń bí. Ẹ sì ń bí. Ẹnìkan ní wáyé tẹ̀ fi pé kó lè dá náà ni. Yes. Aleluya. Aleluya. Ibi táwọn yẹn ìtọ́kọ́ ní ó rà á. Pépà kan ní ó rà á. Kí ni ó rà á? Àwọn tá ń ṣiṣẹ́ lọ́wọ́ owó ọrẹ kọ́ lásán fún wọn. Pépà kan wọ́n gbà kí wọ́n gbà. Wọ́n ní bí ó tún wù pẹ́. Báwa ṣe ń ṣiṣẹ́ ìrànṣẹ́ la tó ń ṣàwọn iṣẹ́ kékeré kan. Pásítọ̀ tèmi ń ṣiṣẹ́ o. Hallelujah, hallelujah nínú. Inú mi dẹ̀ dùn pé ibẹ̀ yẹn ti gbogbo. Àbí ṣé bẹ́ẹ̀ ṣe bá ń Sunday lẹ́bà ni? Ẹ ti sùn. Ṣé bẹ́ẹ̀ ṣe bá ní Sunday lẹ́bà? Láti òní lọ, Olúwa mi kẹ́kọ̀ọ́ sí ẹnìkan létí. Ìwọ ṣàmójú gbogbo yẹn lọ, ayé èrè wà bàtà náà. Mo fẹ́ fi yín lẹ̀gẹ̀ máa lọ dé. Hallelujah, hallelujah. Má rò pé tí n bá tó dé làdúrà rí ó tó gbà. Àwọn ìránṣẹ́ Ọlọ́run ti ṣiṣẹ́. Program àtàgò méje. Ẹ̀yin lọ sí látàgò mẹ́fà. Orí nǹkan bá. Ká ló tètè dé ní olórí ibi jókòó. Ẹ wá lajú sà. A fẹ́ fi ìyìn ńlá ṣíde ohun tọ́lọ́ ń ṣe yìí. Ẹni tó kọ́kọ́ pàtẹ́wọ́ yẹn yóò rà àánú kan. Mo dẹ̀rí èyí lẹ́kọ́ pàtẹ́wọ́. Hallelujah, hallelujah. Bẹ́ẹ̀ bá dẹ̀ tí ń pàtẹ́wọ́ bẹ́ẹ̀ máa ń fẹ́ ní ẹlẹ́kùn. Bẹ́ẹ̀ hallelujah, hallelujah. A fẹ́ fi ìyìn ńlá, a fẹ́ fi ṣíde ìtọ́lọ́nṣe. Lajú ìyìn pẹ̀lú àdúrà, bẹ́ẹ̀ ìyìn ló máa pọ̀ jù. Àgbẹ̀ àwọn olórin bíi mẹ́ta kan dìde. Alórúkọ wọn lórúkọ Ọlọ́run ní fún wọn lórúkọ. Ẹnìkan ní bò láṣẹ wá ṣe Lajú máa gbọ́ mi kó má lò gbọ́ o. Ẹ̀yin tẹ́ wà ń daṣẹ́ ẹ̀dẹ̀ ń gbọ́. Tẹ́ bá ń gbọ́ ẹ̀ka hallelujah gbogbo ẹ̀wà. Ẹnìkan ní bò láṣẹ ṣe. Ọ̀la Wednesday àwa máa wà ní camp ní Ẹgbẹ́dá Olúwo. Torí ọ̀fẹ́ bá wà fún ọ wá bí ẹ bá súlẹ̀ ọ̀fẹ́ jókòó rẹ̀. Ní Thursday kò ní sí program bí. Ẹnìkan ní bó láṣẹ wá ṣe máa gbọ́ mi. Kò ní sí program kankan bí ní Thursday àtọ́lá àti Thursday. Ẹnìkan wá lọ́dún ìgbàwó. Èmi àti yín pàdé ń bí ní alẹ́ Friday. Alẹ́ ọjọ́ wo? Ẹnìkan tẹ oníṣẹ́ náìtì ni. Ó ti lọ látàárọ̀ wàá ti dé. Ó wàá fi àdàgbé ètò rọ̀ sí gbogbo. Torí lálẹ́ Friday yẹn wọ́n á ti tẹ́ gbogbo bẹ̀yẹn dáadáa. Á ti tẹ́ nípa orí ọ̀fin Ọlọ́run. Wẹ́ a fẹ́ yanjú gbogbo ohun tó yẹ ká yanjú tán. Torí ẹ̀ mi bá sọ pé Thursday iná máa gbẹ́ bọ́ wò. Torí agbọ́dọ̀ àmà number 1 táwọn ọkọ̀ ṣe ń bì. Àwọn ọkọ̀ gbẹ́ àbá nílò omi. Omi number 1. Bẹ́ẹ̀ àní tí ì ṣe. A gbọ́dọ̀ ṣe gbogbo ohun tó necessary. Ìwé kankan. A gbọ́dọ̀ plan gbogbo ẹ̀ dáadáa.
ẹ̀yin tẹ́ pàtẹ́wọ́ yẹn ẹ ó ní ọdún ayọ̀. Amen. Ẹ wá lajú o. Night tó máa tètè bẹ̀rẹ̀ ni. Torí wọ́n á pariwo ẹ̀ náà lórí rédíò. Lágbèlú á gbé. Tẹ̀sán méjì náà máa gbé. Ẹnìkan níbo la máa sùn sí? Kìí ṣe náìtì oorun o. Torí ẹ̀ tètè sùn lé gbogbo ọ̀ tó bá dé láti fi iṣẹ́ jẹun kó o sùn. Wọ́n wá wọ́n náà wọ́n wá falẹ́ rìn náà. Make sure àwọn tó bá já àwọn ọmọ wẹ́wẹ́ àwọn ṣàmà bá mi ṣe yàn àtàwọn protocol inú ibi tó ṣílẹ̀kùn ẹ̀ lẹ́yìn wọ́n á ti fleet bẹ̀ wọ́n á ti kí ní ìyẹ̀pá torí mo value àwọn ọmọ wẹ́wẹ́ mo cherish wọn wọ́n bá wa fleet bẹ̀ so tọ́mọ ẹnìkan ọba ní dàpọ̀ mọ́ ẹnìkan kò sáyè fún ìyá láti kò tiẹ̀ lè ráyè bẹ̀ àwọn ọmọ wẹ́wẹ́ yẹn wọ́n wá lè sùn bẹ̀ ọmọ wẹ́wẹ́ ẹ̀dá nẹ́ẹ̀tì bò wọ́n ìyẹn nínú ó rí bí ilẹ̀kùn green yẹn tó bá ti ń dé àwọn ọ̀ṣà tí wà rí mọ́kàn gbọ́mọ fọ́ṣà kankan o mọ́kàn sọ pé ẹni wọ́n lọ́ṣà nínú o àmì ẹ̀rí dààmú o ẹlòmíì èsì ara wọn tí ó sì lọ ránṣọ bí wọn tí wọ́n ní mọ̀ tó tí ìdá gbogbo wọn mọ̀ ní ìwọ sì gbọ́mọ fún un lè sọ pé àmì ẹ̀rí dààmú o tó o bá ti ráìdì card àbí tí pásítọ̀ chọ́ọ̀chì ò bá ti fọwọ́ sí i mọ́ gbọ́mọ fún wọn wọ́n lọ sùn sínú sitting room yẹn ìyẹn àwọn ọmọ kéékèèké wọ́n á dẹ̀ bá wọn fleet bẹ̀ torí ẹ̀fọn ẹjọ́ ẹran mi létí ẹ̀ wọ́n ara fleet wọ́n fleet gbogbo ẹ̀ torí ẹ̀fọn. so ó di ọdún náà kọ́ tó wà dé ẹni mo sọ pé alẹ́ Friday ẹnìkan ní èmi lọ sóòrù ẹnìkan ní ẹsẹ̀ jáde láàárọ̀ ó dá ẹja sí láàárọ̀ tọ́sí kó o bá àti ẹ̀sọ́ bẹ́ẹ̀ ó dalẹ̀ Friday. Hallelujah. Normally kò easy fún mi yóò easy fún mi ṣùgbọ́n wíkẹ̀ndì ó busy fún mi gan torí táwọn bá ti ń kú òǹbí níbo ló di láàárọ̀ Saturday ó dé kú máa padà sí Ìbàdàn ní alẹ́ àjíwábí láàárọ̀ Sunday máa padà sí Olúwo ní Sunday after Olúwo máa ṣe program challenge ní ọ̀sán tó bá di 5 á tún padà sí Èkó lọ́jọ́ Sunday yẹn náà á wà jíde Ìbàdàn láàárọ̀ Monday hallelujah normally kò yóò easy fún mi ṣùgbọ́n ìrìn àjò yẹn ò easy ṣùgbọ́n bí mo ṣe dúró mbẹ̀ yẹn Olúwa ní ìránṣẹ́ mi ẹ fi ìyìn ṣíde gbogbo ẹ̀ ẹ̀dẹ̀jẹ̀ ó jẹ́ àṣálẹ́ yìí normally ṣe bí first Friday la máa ń ṣe first Friday ṣé first Friday lélẹ̀ ni Olúwa ní ká ṣe. má wàá gbàgbé gèlè ijó rẹ sílé o gèlè ijó rẹ má gbàgbé bàtà ijó rẹ má ṣe kíni don't forget it at all ní Friday yìí wàá yin Ọlọ́run bọ́ sínú ògo mo ní wàá yin Ọlọ́run bọ́ sínú ògo ọwọ́ tó fi ń ṣiṣẹ́ dà níbo ló wà ọwọ́ tó fi ń ṣiṣẹ́ ọwọ́ tó fi ń gbowó ọjà ṣó ló wà bẹ́ẹ̀ yẹn nà bíbélì wípé Olúwa yóò bùkún iṣẹ́ ọwọ́ rẹ̀ mo sọ tẹ́lẹ̀ iṣẹ́ tó ń ṣe yẹn lórúkọ Jésù oníṣẹ́ ìbùkún náà lọ́wọ́ wàá gbé owó ọ̀tún yẹn lé orí ẹ̀mẹ́ta lẹ́wọ̀ sọ tẹ̀lé mi sọ pé bàbá ohun tí n bá dáwọ́ mi lé látòun má jẹ́ kí ẹ tì ó bá mi jẹ́ kó di àṣeyọrí sọ nígbà mẹ́ta bàbá ohun tí n bá dáwọ́ lé mi láti òní má jẹ́ ó já sí ẹ tì mọ́ jẹ́ ó yọrí sí àṣeyọrí sọ nígbà méjì. Má jẹ́ ó já sí àṣetì mọ́ kí o lè ṣàṣọ nígbà kẹta bàbá.
ẹ̀yin náà wọ́n yẹn sọ́kè kí ló wà látàwọlé rẹ̀ kí ló wà lóye dùn àbí àwọn yẹn ti dúpẹ́ àbí ṣé o testimony kan tó bí ẹ̀yọ̀ kan méjì. kí ló wá ṣe fún yín. mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Adémọ́lá. wọ́n á sọ̀rọ̀ fún yín. mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Adémọ́lá kó ṣe mí lórí lọ́jọ́ tọ́ọ̀dù mo sì rà nígbà torí àánú tí mo rí gbà náà ni wípé ọjọ́ tí mo rà nígbà yẹn ọjọ́ kejì ni mo ní àlá kan mọ́júmọ́ ẹni yẹn wọ́n fi ojú ẹ̀wọ̀n mi ṣùgbọ́n ó jí mi pẹ́pẹ́pẹ́ wípé orí mọ̀ kú ọyọ o ibi tó lọ yẹn mọ́ pàbẹ̀dá o torí pé kí ni a ti pín ẹran ọmọ rẹ yìí ṣùgbọ́n ẹni tí ó bọ̀ rí ọmọ rẹ ní ìgbàlà lọ́mọ dúpẹ́ ní ìgbà lójoojúmọ́ kan fi ìtẹ̀sílẹ̀ torí ọmọ yìí àti pín láti òru yìí àti tú sílẹ̀ Ọlọ́run dúpẹ́ lọ́wọ́. mo ń bọ̀ ẹ wá ẹ dẹ ẹ máa bọ̀ iwájú mi ìfẹ́ kẹ́yìn mú ẹ̀rí lórí mo ń bọ̀ iwájú ọ̀tàlẹ̀wà mo ń bọ̀ iwájú ọ̀tàlẹ̀wà ṣé n tẹ́ sọ ṣé tòótọ́ ni àlá. ó dá mi lójú gba kò ní ṣùgbọ́n tí mo lá àlá yẹn ẹni lẹ́ni yẹn kọ obìnrin ni ṣùgbọ́n tí wọ́n fi kíní rẹ̀ tó lọ padà tó yí ojú báyìí ẹni yẹn kọ minus mo wá ṣàlàyé fún ọkọ mi torí mo lẹ̀sẹ̀ fẹ́ pé mo mọ̀ lálàpá yìí pé ẹni yẹn kọ minus ó dẹ̀ gbé kanlẹ̀ lórí bẹ́ẹ̀dì lọ sí tó wà ìgbà tí ìyá ọkọ mi ọ̀dà pẹ̀lú àbúrò pẹ̀lú ẹ̀gbọ́n ọkọ mi tí mo ẹ̀sẹ̀ fẹ́ yẹn wọ́n jẹ́ kó yé mi pé sí èsì ìyá àbèjì torí wọn ní pàtẹ wọn kọra wọn gbéra wọn lọ orí yọmí. nítorí ó ti gbé ìgbà pé ọmọ kankan ní fún ọmọ tó bí kọkọ mi ò dẹ̀ rí rí wọn ló ti lé 12 years tó ti kọkọ ẹ̀ sílẹ̀ tí mo kàn rí wọn náà lọ́mọ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. ẹ wá lálàá lọ́jọ́ tí wọ́n ọjọ́ tó ń pọ̀ mí wá church tí mi rí lọ́ọ̀kan tán ní ó rẹ̀ ni pé ọkà àbí ṣé Sunday náà ni Saturday àbọ̀jọ́ wo ọjọ́ wo Saturday bá a ṣe wá rí i mo ní kí náà fẹ́ ṣe fún wọn ni wọ́n máa lọ gẹ́ẹ̀tì àpò gbọ̀ngàn èló ni Ọlọ́run fún un 50,000 ẹ wá lọ fi tọ́jú ọmọ yìí nbẹ ń wọ adọdọ kejì ẹ wálẹ lánàá pé. òru alẹ́ mọ́júmọ́ tọ́sí ẹ̀ mọ́júmọ́ Friday ẹ̀rù wọ lánàá yẹn. lẹ wá lánàá pé. ipe uma yẹn kọ́ èsì rẹ̀ ipe kí n lọ́ máa dúpẹ́ lọ́wọ́ orí òkè tí mo lọ yẹn pé torí ọmọ yìí àwọn ti pín ẹran ẹ̀ mọ́ wọ́ pẹ́ ṣùgbọ́n kí n mọ́ fi ibẹ̀ yẹn lẹ̀ pé láti orí lọ àwọn tó mọ̀. ẹni tó búra mọ́ tó ní òun ti fogun jà ó kò sí tó ṣe lórúkọ Jésù ìdá ìbínú Ọlọ́run jẹ lára rẹ̀. ẹ̀rí yín kó fìdí múlẹ̀ ọmọ yìí ó dọ̀mọ́ Olúwa à ń gbé ó ní kú ó ní kú ó ní kú wàá yé omi kó padà sára ẹ̀jẹ̀ padà sára iṣan padà sára egun padà sára okun ní fún Kristi. Alókun bó wá ní ṣé ẹ ti ń lo kíní ẹ̀ ẹ ti sanwó gbèdé sanwó lé ọmọ ti yàtọ̀ òótọ́ ni òótọ́ ni òótọ́ ni òótọ́ lẹ́nu ọjọ́ wo lẹ́nu ọjọ́ wo ìbá ń tó aleluya ńlá kan. ẹ̀yin wo lẹ fẹ́ mú ẹ̀rí wá ní Friday fúnmi àti ètò pàdé ní Friday ẹ̀rí ọba mi jábọ́ ní ọlọ́wọ́. sídà so iṣẹ́ ló kú àbí tó ṣiṣẹ́ àríra mo kàn máa jókòó tó síbi tí mo ti lè máa rí ta ló tún lẹ́nu ẹ máa wá alájí ni bẹ́ẹ̀ mo sì ní. mi ìfẹ́ dìde lẹ́ẹ̀kan tó rí ojúmọ́ tì mí púpọ̀ mẹ́mi yẹn ò gbà mí ó sáà sọ pé kí n dìde kí n dúpẹ́ mo jẹ́rìí sí
agbára Ọlọ́run ní orí òkè ni mo máa ń wá bí dáadáa tẹ́lẹ̀ nígbà tó di àárín kan mi ò wá mọ́ ìgbà tó wá di March mo lálàá kan àlá yẹn tí mo lá mo sáà ń ṣe àìsàn yẹn wẹ́rẹ́wẹ́rẹ́ ṣùgbọ́n ìgbà tí ara mi yá Olúwa sọ fún mi pé Ọlọ́run ni mo jìnnà sí òun ṣùgbọ́n pé mo tẹ orí òkè lénìí òun ti gbà mí òun dẹ̀ ti tú mi sílẹ̀ Ọlọ́run sọ wípé ìkankan ṣẹlẹ̀ sí mi ní March pé ikú ni o pé ọ̀wọ́n Ọlọ́run orí òkè ló ń gbà mí mo wá rò pé bó wọ́n ti mọ̀ pé mo ṣàìsàn torí àìsàn yẹn orí fífọ́ ni abala orúkọ bí báyìí ìgbẹ́jọ́ tẹ̀ rò pé bọ́yá ni ṣùgbọ́n Ọlọ́run gbà mí wọ́n sọ fún mi wọ́n pé bó wọ́n ti mọ̀ pé mo ṣàìsàn wọ́n á yà mí lẹ́nu ṣùgbọ́n Ọlọ́run á sọ wípé iṣẹ́ mi yẹn pé ò fẹ́ tú mi sílẹ̀ pé ẹni tó ṣiṣẹ́ yẹn fọ́tò mi ni wọ́n mú láti fi iṣẹ́ yẹn pé kí n lọ mú fọ́tò mi kí n ya fọ́tò mi kí n wọ aṣọ white kí n wá yà kó fine kí n wá fi sílẹ̀ kí n sì sóòrù jọ́ méje pé inú sóòrù yẹn òun bá mi pàdé Ọlọ́run dẹ̀ bá mi pàdé nígbà tó di jọ́ kẹfà ní àárín òru iná yẹn kàn tàn wá ó kàn tàn sí fọ́tò mi àtomi tí mo gbé sílẹ̀ wọ́n á pè é kálóta tọ́sílẹ̀ tòrò ní orí mi wá dìde wọ́n á rí pé Ọlọ́run ló ṣe àmì sí àdúrà yìí lẹ́yìn ìgbà náà àfi bíi mírèkù gbogbo iṣẹ́ tó ti bí ọ̀nà yẹn kàn ńlá ọ̀nà tí ó là lórúkọ Jésù kò tún ní dí mọ́. Ọ̀nà tí ó là kò ní lórúkọ Jésù kò ní dí mọ́. Ìyàwó yìí dà. Ẹ dìde. Ẹ ń tọ́jú wọn ọwọ́ ìtọ́jú Ọlọ́run ó sì wà lára wọn ṣùgbọ́n ẹ lajú tí ẹ bá tún fẹ́ ìmọ̀ gbòòrò sí tí ẹ bá tún fẹ́ ìdìde sí ìdìde ẹ̀kejì kò lè bá sọ ní ìdìde ẹ̀kejì ẹ lajú òun ni ẹ tọ́jú mi ẹ má bínú Ọlọ́run ń ṣe fún ẹni ní ilé ìṣe lọ ṣùgbọ́n ìdíbí ẹ̀kejì ẹ fi ìtọ́jú bá obìnrin jẹ nígbà tí ó bá yí di oṣù keje ẹja wọn tí ó ṣẹlẹ̀ mọ́tò yìí náà ẹ gbé wáyé gbóló wá kó tó di oṣù keje àìdàpọ̀ ẹ pààrọ̀ ẹ fún mi àbí ẹ rà mí kó tó di oṣù keje ojú bá lẹ́nu lọ ṣùgbọ́n obìnrin sálẹ̀ nìkan tó kù. Praise the Lord. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àlàyé. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ìpè yìí lórí tìmílẹ́yìn ọmọ yẹn síìkì. Kò síìkì láti ìgbà tí mo ti bí. Kò síìkì rárá. Ṣùgbọ́n sí síìkì jọ́nà mò ń wò bíi mẹ́rẹ́kù pé kí ni tí ń ṣẹlẹ̀. Mo sá try gbogbo agbára mi. Mo wá rí i pé the next thing ọ̀gá mi pé kí n gbọ́ mi lọ sí hospital. Ṣùgbọ́n àtàwọn àjọ hospital ìrìn àjò yẹn ó ní agbára ṣùgbọ́n mo ní Ọlọ́run ìpè yìí lógo tó tó mi ò tí kò lórí ọmọ mi ì sọgbọ́n ohun pé kọ̀ọ̀kan díẹ̀ díẹ̀ bá ti ọmọ lọ bẹ̀ mọ́ Ọlọ́run kò jẹ́ kó gbọ́ ohun yẹn láàyè láti kó pọ̀ sí mi ó tó wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àlàyé Ọlọ́run tún lo bàbá wa ó tún lò wọ́n fún mi bàbá wa gé bẹ́ẹ̀ àbíọ́lá mọ́sán bí Ọlọ́run tún lò wọ́n fún mi nínú ìrìn àjò yẹn wọ́n bá sanwó hospital wọ́n tọ́ wọn bàtọ́ bá ti délẹ̀ fún mi tó tọ́ fún mi ní 10,000 naira tí o kò dé bàbá nítorí ẹ kò ní dé bàbá. hallelujah mẹ́ta fún tọ́lọ́ ṣe é ṣe. Sọ pé mi ní ẹ̀rí kan ta lè rí kan mi kó kí a lè lé láti lọ dìde tí wọ́n béèrè tó fẹ́ béèrè tó fẹ́ béèrè tó fẹ́ tẹ́wọ́. béèrè tó fẹ́ béèrè ìwọ ló béèrè
ló wà láwọn kan lẹ́rìí wo lẹ́rìí wọ́n ló béèrè èmi náà fẹ́ kú olùdó kan. Ẹ fún mi ní àánú tó tayọ ọgbọ́n orí mi. Ẹ ràn mí lọ́wọ́ tó ju ìmọ̀ mi lọ. Ṣàánú ayé ìdílé. Fẹ́mi náà bẹ̀rẹ̀ sí ní rìn tàánú tàánú. Jésù Olúwa àánú gbé ọ dìde wọn jẹ́ òṣàmì àánú gbé ọ dìde wà á rí ìrànlọ́wọ́ Ọlọ́run bí o ti ń lọ ọ̀nà kó là fún ọ ìlérí kó ṣẹ mọ́ ọ lára ayé tí wọ́n ti dè kò nílò gba ìtúsílẹ̀ ogun tó jà ọ́ títí dàárọ̀ ogun yẹn ṣẹ báyìí. Wàá mú ẹ̀rí débi ní Friday. A ó déjọba ọ̀run. Ògo ní fún Kristi. Ògo ní fún Kristi. Orí ọ̀fẹ́ ti gbàgbọ́. Ti ọmọ. Ti ẹ̀mọ́. Kó sọ̀kalẹ̀. Kó máa bá wa gbé. Kó gba ojú wa lọ́wọ́ omijé. Kó gba ẹsẹ̀ wa lọ́wọ́ ìṣubú. Kó gba ọkàn wa lọ́wọ́ ìparun. Ká máa lọ láti pàdé ipá. Agbára dé agbára. Bẹ́ẹ̀ ni ó Jésù Olúwa. Àdúrà Olúwa. Sàmì mẹ́ta. Amen. Ní Friday, afẹ́ ká ọkọ̀ mọ̀ ní dìde ní ìjókòó sọ̀rọ̀. Wọ́n bá ti parí ìsìn, opó àtàrógbó nìkan ni ló rán mi sí láti torí àánú. Ẹ̀yin tẹ́ fẹ́ rí ìrìnàṣẹ́ Ọlọ́run tó fẹ́ rí mi. Àfi tó bá ní wọ́n fún mi ní nǹkan ní ojú. Wọ́n fẹ́ rí mi fún nǹkan mi tó di Friday. Ìṣòro ní bẹ́tì máa ti wà ní bí látọ̀sán torí a fẹ́ mójútó àwọn nǹkan kan. God bless you. Máa ti wà ní láti ọ̀sán. Àwọn bíi 200 máa kọ́ dé. Wọ́n bá ti ń gba nọ́mbà. Kánsẹ́lì òfin ju 1 minute lọ. Àná ìyẹn bíi 500 wọ́n lè lówó. Àná a ṣe kánsẹ́lì ìlú dẹ̀ pọ̀ gan. So àwọn adéwà ń bí láàárọ̀ àná àgbà. Àwọn àbí láàárọ̀ àná akó mi ní 12. Àwọn àbí àná la wá bẹ̀rẹ̀ sí ní bẹ̀rẹ̀. Àdèpàdé mo lè ṣe kánsẹ́lì láti 12 ọ̀sán wọ bí aago 9 alẹ́. Bí mo ṣe ń bọ̀ láàárọ̀ yìí wọ́n tún tó kalẹ̀. Hallelujah. So mi lè ṣe kánsẹ́lì kankan lé mi. Àfi náà bá kọ sí mi. Ó fẹ́ gbé ìgbẹ́kan fún mi. Ẹ o kó àtàrúgbó àdúró wọ́n ìjókòó fún ìtọ́rí àná wọn. Friday mọ́ pẹ̀ o làjú kò sí ìsìn bíi lọ́la Wednesday kò sí ìsìn bíi ní Thursday ìsìn ló máa bọ̀ láàárọ̀ Thursday ó ní ìgbọ́n wọ́n ní kò sí programu bíi ní Thursday kò sí bí àtàlẹ́ àtàárọ̀ ọ̀la Thursday ní program tó wà bí ó di alẹ́ Friday ojú ẹ̀ nìkan sọ pé màá ṣáájú ẹ̀ dé ẹ̀yin táwọn mú yàn wá jẹ́jẹ́ sọ pé màá dẹ̀ mú yàn wá ẹ̀yin táwọn mú yàn wá Ọlọ́run ẹ̀yin wọlé mú àwọn yàn wá náà. kò mú yàn wá mo ṣe débí lẹ́nu mi débí rí náwó mo ṣe débí lẹ́nu mi débí rí mi débí rí ẹ wá ǹtí dáhùn ló pa lómi wá
orí rédíò lẹ́sìn gbọ́ ẹ̀yìn kọ́ àbúrò yìí ló mú wa àbúrò yìí dà àbúrò wọn tó mú wa dà mi ò yín bọ́ ta àbúrò wọn tó mú yín dà ó yàn dà wọ́n dà ẹ̀yin lẹ́ mú brọ́dà yín wá ẹ̀fẹ̀ kó o mọ́tò yín ẹ̀ka fi pọ́n ní o kẹ́lẹ́ mọ̀ pọ̀ náà nífẹ̀ẹ́ tẹ̀ ṣe mi ì débí rí mo ṣẹ̀ débí ni ẹ̀yin tẹ̀ ń bọ́ ta yẹn mi ì pè yín bọ́ ta ẹ̀ka wá ṣeré ta ni tí ìgbà pé yẹn mọ́ wá ta ìyá máa bọ̀ jáde wọ́n mọ̀ pé ta lè mú wa ẹ̀fẹ̀ kó o mọ́tò yín ni o ẹ̀fẹ̀ kó o mọ́tò ẹ̀ńtẹ̀ mọ́ wa ẹ̀ńtẹ̀ mọ́ wa ló yẹ kó ẹ fún o kó fi kó o mọ́tò rẹ̀ mi ì pè yín sà ẹ lọ sóko ẹ lè bí ta ló mú nípa. máa pariwo ń bẹ̀ ẹ̀yin lè mú wa ẹ lè bí ẹ ṣú ọ. Sunday. bí àwọn náà mú yín wá Sunday bẹ́ẹ̀ ẹ̀ débi rí ta ló pè yín wá ta ló ní kẹ́ ẹ̀ bọ́ tàǹtì ta ló wá ní kẹ́ ẹ̀ bọ́ ta bàbá mi ẹgbà yẹn kó mọ́tò wọn. bí ọwọ́ ọ̀tún ẹ̀ sókè bí ọwọ́ àlàáfíà lé àyà. Akọ́mọ̀nà Isaiah 60 verse 2 nítorí kíyèsí Jésù ló wá akọ́mọ̀nà 60 verse 2 nítorí kíyèsí òkùnkùn bu ayé mọ́lẹ̀ àti ọ̀rọ̀ bíríbírí gbogbo àwọn ènìyàn ṣùgbọ́n Olúwa yóò yọ lára mi a ó sì rí ògo rẹ̀ ṣùgbọ́n bí wọ́n mú jẹjọ pé ìpàdé lọ́jọ́ wo sọ pé mi ò tí ì máa ń ṣe ṣẹlẹ̀ á kó àga dọ́sìn mẹ́wàá wá sí i. ẹ̀yin ọ̀dọ́ ẹ̀yin lọ sí Olúwo lálẹ́ Wednesday ẹ̀yin ọ̀dọ́ ẹ̀yin lọ sí Olúwo tá a bá ti bíúdì bíi dáadáa ẹ máa ṣèpàdé tí ń bí àwọn náà máa ṣe tẹ wọn ìyẹn tá a bá ti bíúdì bíi dáadáa. bí ọwọ́ pè hallelujah méje ṣoṣo tán ó yá ẹ pé o. tó kéèyàn dàsápò sífìlà rẹ kó dà síbẹ̀ ó yá ti tọ́ lọ́hùn gangan ó yá aleluya méje ó yá o. ẹ pariwo gbogbogbò kí ló gbọ́ mọ́mí ìgbìlẹ̀ gbọ́ jálẹ̀ ọdún ìkíni wà máa gbọ́ ọkà tí wọ́n fi Jésù ọbẹ̀ ṣe abú ìpàdé o wà á rí ọwọ́ Ọlọ́run láti bọ́ wà á rí ọwọ́ Ọlọ́run 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 a nífẹ̀ẹ́ yín gan o ìyẹn máa jọ yìí a nífẹ̀ẹ́ yín gan o a dẹ̀ mọ rírì bẹ́ẹ̀ ṣe ń wá gbìyànjú tó kọjá sí gbòòrò lọ pariwo ẹ̀ pé Àgbàlá Gabriel tó wà ní Ẹgbẹ́dá Olúwo ó ti ní chọ́ọ̀chì ní gbòòrò ní ọlọ́ṣogbo jẹ́ kán mọ̀ pé àti wà ń bí àwa ní Ẹgbẹ́dá Olúwo àwa ní Àbá Ọ̀tún àwa ní Àgbáàrí àwa lẹ́kọ̀ọ́ àwa ní Ọ̀ṣun ní Mọdákẹ́kẹ́ ẹ̀ẹ́dẹ̀ẹ̀dẹ̀ ọwọ́ Ọlọ́run gbìyànjú kó pariwo lọ síta pé Àgbàlá Gabriel màmá rẹ.